ṣe rí ọ̀tọ̀ ọ̀rọ̀ kò ní kóyàn má sọ wọn a gbọ́dọ̀ fi kú wéru wàláì owó òjò Sunday Igboho lójú wàláì tó bá jọ lójú ni a ti gbé ọ̀rọ̀ Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ ṣé mo pa ọkọ kan wà nígbà kan tí wọ́n ní ó túbọ̀ bu pẹtirólù sínú wàhálà tó wà láàrin olóyè Sunday Igboho àti Gani Adams. Wọ́n ní ẹnìkan ló pe Gani Adams lọ́dún náà lọ́hùn ọdún tó wá tí wọ́n jọ bá wọn sọ ìtakùrọ̀sọ láàrin èèyàn méjì tó wá dùn pé wọ́n gbé sórí afẹ́fẹ́ tí wọ́n gbé ká ní wọ́n gbé kíní dání aṣáfẹ́ lọ wọ́n làwọn Fúlàní ò jẹ́ gbádùn ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà àpapọ̀ ẹ̀yin náà dìde àwọn lára nílẹ̀ náà ẹ̀sà pọn ọ̀rọ̀ Yorùbá nation níbo ló dé dúró lónìí láti àtẹgbàgbé ẹ̀ náà ni àbí ìrètí sì wà. ìrètí sì wà o bàbá Akíntóyè ò rí lẹ́ẹ̀tì o bẹ́ẹ̀ dẹ̀ ni brọ́dà mi Ìgbòho kò rí lẹ́ẹ̀tì. olóyè Sunday Adéyẹmọ. bẹ́ẹ̀ ni kò tí ẹ̀ ń fẹ́ máa gbọ́ pé kóun gbàgbé Yorùbá nation nígbà kan náà ń bè lọ́wọ́ ẹ̀ oní tó tẹ bá fẹ́ kóun gbàgbé Yorùbá nation àdùnkàn tí wọ́n pa àáfà tí wọ́n pa tó jẹ́ sí àbúrò ìyá ẹ̀ ni wọ́n bí ẹ̀gbọ́n ìyá ẹ̀. àwọn ọmọọṣẹ́ ẹ̀ tí wọ́n pa pé táwọn díẹ̀ wá rí ìdílé ẹ̀ nìbàdàn. ìyá nígbà tó wá rí ìdílé ẹ̀ nìbàdàn àdùnkàn àáfà àti màmá ẹ̀ ikú yẹn náà ló pa màmá wọn pé because nígbà tí ìyá òun pe òun pé Sunday ta ni mo lè lọ bá tí wọ́n fi fẹ́ sílẹ̀ olóòwò ní màmá mi kò sẹ́ni tó lè lọ bá ok tí wọ́n bá ní kò sẹ́ni tó lè lọ bá wọn á lọ fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú ìyá fẹjọ́ wọn sọ Ọlọ́run lọ́wọ́ sìn àjọsọpọ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti mọ̀mọ́ ẹni pé wọn á lọ fẹjọ́ wọn. báwa bá rẹ ní àmútọ̀ ní Nàìjíríà á lọ bá bẹ́ẹ̀ ni wọn lọ fẹjọ́ wọn sọ Ọlọ́run ìjọ kejì ìyá kú. àwa nígbàgbọ́ pé wọ́n fẹ́ wọn kọ̀ àkọọ́lẹ̀ Ọlọ́run bá òun tà sí o ọmọ ẹ̀dá ló máa tà sí nígbà tí Ọlọ́run dá wa ó dá Yíbò ó fún lédè títí ẹ̀ ó dá Haúsá ó fún lédè títí ẹ̀ ó dá Yorùbá ó fún lédè títí ẹ̀ ló ká kúrò lédè títí ẹ̀ tí wọ́n ń sọ àwọn British ni wọ́n wá dà wá pọ̀ gbogbo rọ́wùrọ́wù tó ń rùn lẹ́yìn pátápátá British ni. amalgamation wọn 1914 ni. amalgamation 1914 tí wọ́n sign ó ti expire ní 2014. after 100 years. yes expiring country la wà. Nàìjíríà ti expire tipẹ́tipẹ́ ó ti expire ní 2014 wọ́n dẹ̀ mọ òfin yìí ìyẹn ni àwọn olóyè Sunday Igboho lọ gbé lọ ní last year ní October lọ sí number 10 Downing Street ní London ìjọ náà lọ́hùn òun ni wọ́n gbé lọ wípé ẹ̀yin lẹ́dà wá pọ̀ ẹ̀yin náà ní kẹ́dẹ̀ wá tú wa ká Nàìjíríà ti expire kí ló wá ṣẹlẹ̀ Yorùbá máa dá dúró. èyí tá a ṣe níjọ́ náà lọ́hùn kí ni èso ẹ̀ kí ni ìrètí kí ni àfojúsùn. wọ́n promise wọn ó yẹ kẹ́ mọ̀ wọn aráàlú yìí ẹ mọ̀ wọn Nàìjíríà wọ́n promise wọn 2 weeks gan lọ́dá fún wọn pé àwọn máa dáhùn ní kíákíá lótú ìjọba gbé kínní yẹn lọ ẹ bá wọn lọ ní àwọn sílẹ̀ ẹ tẹ̀lé wọn débẹ̀ ní ọkọ̀ wọlé ni àmọ́ ìjọ lọ ní. yes omojú bọ́ lójú mi ń jọ yẹn ẹ̀ẹ̀mejì mo sunkún nígbà tá a dé Cocoa House wọ́n ní Cocoa House yìí níbàdàn ó tóbi láti di hòtẹ́ẹ̀lì tí wọlé yẹn bẹ́ẹ̀ ni kan join ilé yìí mọ́ no ní London wọ́n ní owó kòkó ní bàbá wúlò fi ra ilé yẹn ní London very mighty house mo dẹ̀ ń wọlé ẹ̀ báyìí mo dẹ̀ ní àwọn kìíní burúkú ti gbà lọ́wọ́ wa wọ́n ti gbà lọ́wọ́ sáyé a ní lẹ́kùn lóhùn a ní o bàbá wúlò wọn lówó kòkó wa ló fi rà á very big house níbi òyìnbó ní London náà bẹ́ẹ̀ ni ẹ bá débẹ̀ àfi tí ẹ̀jẹ̀ Yorùbá yóò bá rùn lára nítorí ló máa wò lórí sunkún irú ìyàwó lélẹ̀ àwọn láwọn àmì àwọn ló ń lo bẹ̀ báyìí wọ́n fi ẹgbẹ́ kan rent gẹ́gẹ́ bá yẹ sọ fún wa wọ́n wá fi ẹgbẹ́ kan ṣe ti Nàìjíríà fọ́tò bàbá Tinubu wà bẹ́ẹ̀ náà tó bá sọ fún pé western region náà fi ra ilé ẹ̀ níbìlì owó kòkó ṣé wá rí nígbà tí àwọn èèyàn mi fẹ́ wọlé lọ sínú parliament wọn èmi dúró mo lo sunshade àwọn ìyá bí márùn kan wà lẹ́gbẹ̀ẹ́ mi wọn á ń bó táwọn ìyá yẹn ń kọrin ẹ jẹ́ ká rí ilé là ń lọ àgbẹ̀kọ̀ wọn òrókòrókò kó gbàgbé ilé ṣe nígbà tí máa wọ ọwọ́ sí nígbà tí mo rí àwọn ìyá yẹn pẹ̀lú winter jacket aṣọ tó wà lọ́rùn wọn tí mi bá fi kan á fẹ̀ tó mẹ́rin pẹ̀lú winter jacket yẹn òtútù 65 to 65 or 70 something years làwọn ìyá yẹn máa jẹ́ àgbàlagbà ojú dẹ̀ bọ́ lójú mi. kí ló ń ṣe ń bẹ̀. pé àwọn ìyá arúgbó ẹ wò wọ́n ṣé wàá bí mo ṣe ń sunkún yẹn èèyàn wa kan ògbólíbidó ó wá ní mo ní Mr. Banjo
tí ì kankan táwọn bá ń ṣe rálì báyìí àwọn ìyá yìí máa ń ju báyìí lọ wọn á dẹ̀ ti gbé omi wọn á gbé gbogbo nǹkan dání tó wọn máa wọ tẹ̀lé àwọn lẹ́yìn nígbà tí wọn ìyá yẹn ló tán mo ní omi tó ń gbé wá fún àwọn ètò wa ṣe rálì. àwọn tí ń gbé ìlú òyìnbó tipẹ́tipẹ́. ó ti sún wọn fẹ́ wálé ni wọ́n tó kọ́ wọn bẹ̀tí ilé tó ń fẹ́ wádà mo wá wọ àwọn yàrá tí mo wá kó ọ̀dà ṣé lè ò ṣe wá ni ebi ilẹ̀ wá yìí ilé ìgbé wá yìí. bẹ́ẹ̀ ni ilé la wá yìí bí mo ṣe wà yìí sì mo ti ń ronú ọmọdéjọ yìí mo sọ fún àwọn bíbí kò mú kí n padà sọ́run kò mú kí n padà aláìtàlẹ̀ kò mú kí n padà. ẹ̀gbọ́n mi náà tó ń bẹ UK Fẹ́mi Ẹ̀dá bílí ṣe wọn tó bá wá bá àti padà ráyè. àtẹ̀lọ́rẹ̀ kan ilé mo ń dùn gan ni. àtẹ̀lọ́rẹ̀ kan tó bá ti dé àpòdó wọn máa kéde. Wow. No place like home akọ̀rọ̀ tán ra wá ní. tó dàbí ilé. kò sí no place like home ẹ̀sùn ilé Yorùbá yìí àfi ètò ìbáṣọ ọmọ kan kó o tẹ̀lé láàárọ̀ orí àwọn èèyàn ẹ orí wọ́n ṣe ń kẹ́ ẹ orí wọ́n ṣe ń kí ẹ lọ́hùn ọmọ tí ò tó yín á sọ pé shut up. Wow. ìlú tí ọmọ ti ń pe bàbá lórúkọ. kò sí bọ̀ fágbà kankan. kò sí ẹgbẹ́ kan náà máa ń pè ní wọ́n ní America is a leveler. We are so blessed ṣùgbọ́n ìjọba dà. a jẹ́ pé Yorùbá nation sì ń bọ̀. ó ń bọ̀ ọmọdé àwọn ọ̀tẹ̀ fẹ́ máa gbọ́. ṣé wàá lè wáyé nígbà tiwa yìí ṣá. lágbára Ọlọ́run akọ́lé olúwa ló ń tà sí o. nǹkan kan sọ ni pé bàbá wọn ní nígbà tá a ti ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olórí ti ní nípò Yorùbá náà ló wà ń bẹ báyìí. wọ́n lè ká sinmi ká gbàgbé Yorùbá nation ká gbárùkù tí kájọ tí. wọ́n sinmi wọ́n wo wọ́n dẹ̀ rí tútù bàbá yẹn ń pa gbogbo ẹ̀ là ń gbọ́ àlùmọ́sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́. mọ̀ pé bàbá ló bá ń lọ sọ́nà Ọ̀yọ́ á sọ fún bóun lọ sí Ṣàgámù. ṣùgbọ́n Ọ̀yọ́ ló ń lọ. bàbá yẹn ń ṣe mọ̀tọ́ báyìí lẹ́nu àwọn tí n bá fẹ́ gbèsè lóko bá a ṣe ń gbọ́ ó ń gbìyànjú. ṣùgbọ́n èyí tẹ́yìn jẹ́ Yorùbá nation ẹgbẹ́ Yorùbá nation dání ṣé nǹkan tí àkànlé ṣe lórí fífẹ́ ìlú náà ṣe dùn mọ́ yín. ó tọ́ alọ́run kan ṣáà ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ kan tó ń ṣe lábẹ́ ẹ̀ owó táàkì tá a máa ń kó lọ sí nọ́ọ̀tì owó táàkì tá a ń kó lọ ṣé bí Sanwó-Olú lọ́wọ́ kọ́ yarí ìgbé báwo ṣe máa kó tó ìwọ́de wá ń fún òun lówó kékeré padà tí Kánò Kaduna tí ò tó kankan táwọn ilẹ̀ ìgbà tó tòun lọ láti ṣe ìjọba ìníkó ìwà mọ́. lára kan tá à ń sọ nìyẹn à ń ṣèkọ́ lákan tọ́ra wa ni. à ń múra wá ń gan ni. lákan múra à ń tọ́ra wa ni o. kí wàá ní àjọṣepọ̀ tí ó ń lè Adéyẹmọ Ìgbòho bó o jẹ́ sí ilé èèyàn wo ni ó ń mọ táwa ò mọ̀. èèyàn inú ẹ̀ ti mọ́ jù inú mímọ́ òun ni ò jẹ́ kí Ọlọ́run tí kò tó fún wọn pa kò ń ṣe báyìí o ibi tó bá ń lọ ló máa sọ fún òun lọ tẹ bá jókòó tì Ọlọ́run wákàtí méjì ẹni kúrò á ṣe yẹ̀yẹ́ ìjọ wo la ṣe wà pẹ̀lú ẹ̀yin náà ìjọ Saturday kan ní Sunday Friday la ṣe wà pẹ̀lú ẹ̀. pẹ̀lú Sunday dé bẹ́ẹ̀ni. tó Nàìjíríà bí àdéhùnbàjẹ́ àdéhùnbàjẹ́ rọrùn. ó wà níbi tí wọ́n fi pamọ́ sí ní Kútọ́nù wọn lọ́hùn. èló wọn ti fi release wọn. ẹ̀wọ̀n ti release ẹ̀ bàbá mi kò tí ì fẹ́ yọjú òun á ní kẹ́wọ́ làkẹ́ mi and this is my green card kò sẹ́ni tó lè gba ilé mi bàbá mi lọ́wọ́ mi ì ń bọ̀ nílé. èyí ilé ọ̀hún lé ni. ilé ọ̀hún lé ni. sọ Kútọ́nù wà Kútọ́nù kò sí bá ń mú ọmọ bẹ̀rẹ̀ àbọ̀mọ́ fún wọn. àjọjáde lẹ́nu àwọn àjọlọ adóyàjẹ. ẹ báyẹn tí à ń sọ yìí gan ẹ ti gba akẹ́tọ́ mọ̀ pọ́hun ni. ṣé Nàìjíríà ò ṣe é wọ̀ ni. ó wá sí Nàìjíríà ó wọlé àwọn sì wọlé láìpẹ́ yìí náà gbogbo ẹ̀kọ́ láti lè máa sọ. ṣùgbọ́n kò ṣe lé aláriwo. kò ṣe lé aláriwo níkà ẹ̀ ló máa wọ̀ tó máa ṣe eré ìjáde kò tí ẹ̀ mọ̀ kíkan táwọn ewé mi sìn tí bá pé kò ṣe ṣe mọ́ máa ké òun ló tún mọ́ máa jágun mọ́ mi kábíyèsí ìfẹ́ kẹ́ ṣukú mọ́ kò sí kan tí ó ṣẹlẹ̀ bóun ṣe wà nìyẹn Ọlọ́run dẹ̀ da tó ń bá sọ pé àkàndá ìkànnì ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá àmọye ẹ̀ ọlọ́mọ ìlú jẹ́ pé ìgbà tí mo bá tọ́tọ́ kan tó mọ̀ pé ṣé nǹkan tó gbé ní í ṣe ẹ wo nígbà tí wọ́n kó ó 500 DSS àti sójà lọ sílé èèyàn kan ṣoṣo tí wọn ò dẹ̀ rí mú nìbàdàn kó wá jẹ́ pé ọmọ Yorùbá ló tún sọ pé ó fo fẹ́ǹsì ó fi kùn bẹ́ẹ̀ tí ẹ̀ lódológbò ìjọ náà. àwa Yorùbá yìí náà là ń tara wa olóyè ẹ má bínú àwa Yorùbá àwa là ń tara wa ọ̀rẹ́ ẹ̀ kan wà pẹ̀lú ẹ̀ kò sóòkè fún adé nílé ni ó wà pẹ̀lú ẹ̀ títí di kan bíi 11 ó kúrò lọ́dọ̀ ẹ̀ nígbà tó di to 12 ó pè wọ́n tún jọ sọ̀rọ̀ after 12 wọ́n tún jọ sọ̀rọ̀ tẹmọ ẹni tó ń bá sọ̀rọ̀ dẹ̀ di àkàndá èèyàn
ara ti fò náà. àkàndá yẹn ní Sunday Igboho. bẹ́ẹ̀ ni àkàndá ni ó gbàdúrà máa dórí kẹta ó wá jágbe mọ́ àṣé àwọn bíbí ti sọ̀rọ̀ ní gbogbo ilé. ìwọ Ọ̀ṣun ní after one the next number gbọ́ báyìí gbúdọ̀ tó wojú ń dùn wá ni. géètì ilé ẹ̀ tírélà tó bá kọlù àmọ́ kó ń kọlù nǹkan ẹ̀dẹ̀ lọ sílé èèyàn kan ṣoṣo ẹgbẹ́ ìbọn tí wọ́n máa ń gà sílẹ̀ pẹ̀lú microscope ẹgbẹ́ mẹ́ta ẹ̀ sílẹ̀ nígbà tí sísá mi kò gbọdọ̀ kó débẹ̀ ó lóun dẹ̀ ń rí àpá ìbọn yẹn ṣọmọ pé wọ́n má ṣe ń yí yẹn ó ń wọlẹ̀ ṣe rí ilé lọ́tún ẹ̀ 1 2 3 houses ní òsì 1 2 3 gbogbo àwọn bàbá yẹn wọ́n dẹ̀ ṣí ní gbogbo àwọn bàbá yẹn mọ́lẹ̀ bàbá kan tẹ̀ wá ní wọn bàbá yẹn ní áńkọ̀fù kòun lọ́wọ́ rí and he's over 70 years old ó ní áńkọ̀fù kòun lọ́wọ́ rí ẹ̀dẹ̀ da ìbọn bolẹ̀ rí pé ó sọ wípé kọ́yé pa ìran òun ọlọ́run ní òpá ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ gan DSS tó bá lọ́wọ́ fojú rí tó ṣe bó ṣe wáyé kò ń parọ́ tó bá ní kó ń bá nísọ̀rọ̀ ẹ̀wọ̀n òwúrọ̀ kò ń parọ́ á lè máa gbé rẹ̀ ṣépè tó bá ní kó ń parọ́ fún yín. Sunday Igboho. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti sọ so many times pé DSS tó wá sọ pé òun ò lóhun jẹ́ kó jáde ó ní wọ́n lóhun náà kì í ṣe pé wọ́n lóhun òun ó jáde sí wọn. wọn ṣá ebóso olú iná wà lọ wọn ṣá kì í àdúgbò mú. òun àníwọ̀n ló gbà kọjá à ń kí à ń sà. ìbílẹ̀ ni o. bẹ́ẹ̀ ni à ń kí à ń sà. ìbílẹ̀. ẹ wo ó ní jẹ́ tó máa fẹ́ fojú wọn iṣẹ́ pé ló wàá ṣe ṣùgbọ́n ó wo tàwọn ọmọ tó wà ń sàlẹ̀ oníkálówó nìkan ni àti àdùnkún tí wọ́n pa yẹn ni òun ò ní sọ pé wọn ò ní pa ọ̀tá àwọn ṣùgbọ́n àwọn ọmọ àmọ̀ pé kò kọlu àwọn. síbẹ̀síbẹ̀ náà kọ́ sí wọ́n tẹ̀ wá rí mú ni ó sọ fún wọn ní kúta ọdún tí mú yẹn pé ẹ̀yin kọ́ lẹ mú mi o òun kàn fira wọn sílẹ̀ fún yín ni ó ti lọ náà ẹ mọ̀ àwọn ọmọ Yorùbá igbó míì náà kàn ń gbọ́ ó ti lọ ìyàwó ẹ̀ náà múlẹ̀ ìyàwó sọ pé kó máa lọ òun lè fi ẹ́ lẹ́ o ó wá padà wá fún ara ẹ̀ ìyẹ́kí àwọn máa lọ ilẹ̀ wá èmi ẹ bá lọ́rọ̀ nígbà tó fìyàwó lẹ̀ ó lóun wá wò pé mú lè lọ fún ìdúrà ṣe ìdìbò àdùn pé ẹ tẹ̀ sí gbogbo tẹ fẹ́ ṣe ìyẹn náà fi mú ó lóun náà sọ wọn pé ẹ̀yin kọ́ lẹ mú mi o òun kàn fira sílẹ̀ fún yín ni ó ti wọnú kinní náà ó ti lọ títí àwọn ọmọ Yorùbá àmọ́ ọkọ̀ gbé dání o àdèmọ̀ ọkọ̀ tá à ń lùs pẹ̀lú ká máa fi ẹni tálẹ́ ń bẹ́ èèyàn níjọ́ kan ní Amẹ́ríkà ó kú bẹ́ẹ̀ kìjẹ ìgbà tí bàbá ọkùnrin ẹ̀dẹ̀ lè gbọ́ sókè lùyàn bẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí sọ ibi tí mo jókòó síbẹ̀ sáà ń mú nípa ọ̀rọ̀ Yorùbá nation lórí ọgbà lórí ọ̀rọ̀ sọ́rọ̀ Ìgbòho ó tẹ̀ wá sílùú yìí òun á lọ kọ́ àwọn burúkú yẹn jọ wọ́n á fìbọn fọ́ gbogbo orí ẹ̀dà nù ibi tí mo ti wá ju kí ló ṣe fún ẹ̀yìn òsì wípé kí ló ṣe fún àwọn ẹ̀kọ́ yẹn ni àwọn ọmọ tí ò ní ìrùn mo wá jùlẹ̀ mo ní ó mà ṣe o ẹjẹ́ ìṣẹ́jọ́ ẹ̀ mo ní tó bá wá sílùú yìí mọ́tò wo ló gbé wá náà lọ́wọ́ wá ní àkórà MJS tó wà mẹ́rin wà fún wa ní jáde wà sáàni wọ́n á jẹ́wọ́ Yorùbá fún ẹ tó má yìí mọ́ tó bá rùn èmi kan fúnra máa fún ẹ ní mọ́tò mi ló kọ́ máa gbé lọ ṣe wá rí ọmọ Ìjẹ̀bú kan wà lẹ́gbẹ̀ẹ́ mo mọ̀ yẹn dáadáa mo ṣàkóso pé yẹn ń tẹ̀ mọ́lẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá aṣáájú mi ṣetán wọ́n wá bọ́ sílẹ̀ wọ́n ti wá ń sọ̀rọ̀ ìyẹn wá ń bá wí mo ṣe ká àwọn bẹ́ẹ̀ nìyẹn mo máa sọ̀rọ̀ sí o ó padà apologize o nǹkan tó bá ní òun jọ yín lójú ẹni tó ń sọ ẹ́ sí o mo bóyá ọmọ akọ̀ọ́ lọ́rùn ọ̀sẹ̀ ó máa ṣe é lórí ṣé ìjà tó ń jà yẹn kì í ṣe pé ìjà mi àti ẹ ló ń jà ni tó bá dé Nàìjíríà jẹnẹrétọ̀ ń dọ́ gbádùn wọn máa pariwo wọn dẹ̀ ń sọ wọn pé tó ń bá ní gba kínní yìí láàárín oṣù mẹ́ta sóṣù mẹ́fà iná máa dúró jẹnẹrétọ̀ nípa oṣù ẹ létí ó nílé yàpọ̀tù kó máa rí àwọn léwu gẹ̀rẹ̀gẹ̀ tí wọ́n máa dààmú ẹ wọ́n ní mo ní tàlá yàpọ̀tù gbogbo àwọn ọ̀gá tó wà níbẹ̀ pàápàá Haúsá ni gbogbo wọn mélòó la fẹ́ sọ ọdún kan mo wálé mo fẹ́ padà pẹ̀lú Amẹ́ríkà passport tí mo padà sí Amẹ́ríkà Yorùbá ẹgbẹ́ mi ló ń sọ fún mi pé mi ò lè lọ ló bá ní Nàìjíríà passport mi dàbí máa fọwọ́ ló ti expire mo ní kí ló kọ̀ ẹ̀ nù ẹ̀ mo ń lọ sí Amẹ́ríkà ni mo lọ kó sí mo tún wọ Nàìjíríà tí bá dẹ̀ tó máa lọ máa inú ẹ̀ ẹ máa wo bí tí Haúsá ṣe kiri sí o ló bá ní fún mi ló bá ní kí lọ rí àwọn Haúsá kan bá débẹ̀ mi bá gbogbo Haúsá ni wọ́n Yorùbá mi yẹn wọ́n ní Haúsá ni gbogbo àwọn kan tó wà mí báyìí. bẹ́ẹ̀ ṣe wáyé. àná Ọlọ́run bó ṣe ní kí lọ rọgà pátápátá nìyẹn mi ò mọ ibi tí irọ́ yìí ti wá mi ò mọ Abubakar ambassador wa tó wà lọ́hùn ní Washington DC
mi ò mọ̀ rí mo kàn máa ń gbọ́ orúkọ ẹ̀ ni mo dẹ̀ ń sọ fún ọ̀gá wọn pé mo ṣẹ̀ṣẹ̀ bá Abubakar kíní kan sọ̀rọ̀ ní ìjẹta ni you know him mo ní yes I just talked to him about 3 days ago ṣùgbọ́n ló mú wèé kò mọ̀ mí rí o ọ̀gá pátá ní airport ní mújà àfikọ́lápá let him go just like that. Ibi tí ọmọ Yorùbá fi mú nílẹ̀. tó bá yẹ pé Yorùbá ẹgbẹ́ mi ni ó lè gbé agogo pé láti confam. ṣé ọmọ rí o. àwọn ẹni báyìí mo kàn sọ bọ́gà wọn ṣe ní kí n má lọ nìyẹn wọn á tọ́jú lẹ́tà yẹn ẹ̀mọ̀ èmi náà níjọ̀mọ̀ díẹ̀ lára báyìí nígbà tí mo dọ́dọ̀ wèrè tó ní kíní mo ní Haúsá ó fi mílẹ̀ pẹ̀rẹ́ wọ́ kí n máa lọ ìwọ ọmọ Yorùbá ló wá ń dà mí láàmú kò wá lè sọ̀rọ̀ mọ́ mo ṣàgbà gbogbo body pass mi gbàgbọ́ ní máa gbà lọ́wọ́ ẹ̀ tẹ̀wọ̀n pé ẹ tún máa kàn àwọn kan ń lọ tẹ bá fẹ́ jáde bẹ́ẹ̀ ni náà bá tún wo passport mi kíní kan mo ní what's wrong with you n bá wúlò kalẹ̀ n bá rí pé Yorùbá ni kí ló dé jẹ́ pé Haúsá máa pọ́n wọn nílé ẹ̀yin ọmọ Yorùbá lẹ́nu máa da Yorùbá láàmú Haúsá tí mi ò mọ̀ rí tí mo kàn dárúkọ pé mo mọ ambassador lásán ó dẹ̀ fún mi lẹ́tà ó ní kí n máa lọ ìwọ tó wá fẹ́ dá mi dúró èèlò ló fẹ́ gbà lọ́wọ́ mi ló bá ní lẹ́tà náà dà mo ní mo ní fún lẹ́tà yẹn tí bá dẹ̀ bí sí plane ni wàá fi ṣe èyí wàá fi pa ìtàn aláìtàlá ó dẹ̀ kó wájú mi mo ṣe lọ níjọ́ yẹn nìyẹn wọn á wò pé ẹ wò wọn tó bàbá wa Tinubu Ọlọ́run á fún ṣe ó ń gbìyànjú táà lè máa sọ lórí afẹ́fẹ́ kò sí nǹkan tá a gbọ́ tán ṣùgbọ́n ìkòkò tó máa lábẹ́ ìdí ẹ̀ máa gbóná. Kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tí ó súnmọ́ àwọn àbí kí n sọ pé gẹ́gẹ́ bí ẹni tí ó wà lára àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá nation tó gbé dání tá a bá wo nílẹ̀ Yorùbá lónìí àwọn àgbà tá a ní náà tá a bá ti dárúkọ Gani Adams lóògùn ọ̀fẹ́ o tá a bá dárúkọ Sunday Igboho ààrẹ náà ni àwọn méjì yìí wọ́n gbé àgbélé lọ kóòtù wọ́n gbọ́ lórí rédíò sọ̀rọ̀ kan lórí tẹlifóònù gankan eléyìí ìwé rẹ̀ fi wo eléyìí ṣé ẹ fún tiẹ̀ mọ́ bá wọn fa wọn ṣé ẹ kọ́ lọ kóòtù ṣe kọ́ máa bá wọn jà. ṣe é ní ọ̀tọ̀ ọ̀rọ̀ kò ní kó yẹn má sọ wọn a gbọ́dọ̀ fi kú wo ooru wàláì owó òjò Sunday Igboho lójú wàláì tó bá jọ lójú ni a ti gbé ọ̀rọ̀ Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ ṣe mọ̀ pé nígbà tó wà ní Kútọ́nù yẹn wọ́n rán Bùtáì lọ́ba bẹ́ẹ̀ ni ẹgbọ́ wà ní news ẹgbọ́ owó tán ló gbé dání àti ẹgbẹ́ oṣù gbàgbọ́ kó lọ ẹgbẹ́ owó tó bá gbé nínú ìròyìn nífẹ̀ẹ́ owó ọ̀tá gbọ́ kó lọ dọ́là ló gbé dání aláyé dìde ti ni kí ló oríṣiríṣi ọmúyalé tó padà wá dà wáyìí ó wà mẹ́jọ náà lọ́wọ́ bó ṣe sọ fún wa àti ìyàwó ẹ̀ nígbàtí omíyalé rí bí olóyè sí ń súnmọ́ Bùtáì tó sọ pé did you see my tribal man did you see I'm not selling my people ẹni tó ní kò gbóyìnbó àwọn wèrè I'm not selling my people I'm not going to sell my people take your money and go gbà tó rí pé Bùtáì ò dáhùn lóò Bùtáì wá ń sọ fún mi pé tó bá ti gba owó yìí tó bá ti gba àjọmọlọ o máa kó òmìnira ní àjọmọdábòjá ṣé èyí tó gbà yìí kékeré ni o ẹgbẹ́ tó wà l'Ábùjá ẹkúta tó wá ń tà bóyá sọ fún wa ẹkúta tí ń dúró dé tó bá ti gba owó yìí tó bá ti d'Ábùjá tó bá ti sáyìn fún òṣèlú Yorùbá nation mọ́ ọ̀wà tó gbowó ìpín sí òun wá dáhùn lóhùn jọ́nà lọ́hùn wípé tẹ bá ti lè dáàdù ìyá yóò tí kù tẹ bá ti lè dáàdù kan padà àti bọ̀dà Fatai wíjì sí àbúrò ìyá àfà tí wọ́n pa tẹ bá ti lè dáhùn méjì padà òun ṣe Yorùbá nation mọ́ Bùtáì wá dìde ó wá sọ̀rọ̀ tó bínú lórí èṣù súnmọ́ nìyẹn ó wá ń fi ọwọ́ kan ìbọn ẹ̀ take your gun and shoot me ibi tí àwọn correction officer Kútọ́nù ni wọ́n ti là wọ́n nìyẹn ìgbà yẹn ni omíyalé súnmọ́ tó mú ọmọ ó já pátá ní ìyàwó ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń ké pé wọ́n fẹ́ rí ibi náà gbẹ̀ni wọ́n fẹ́ rí ibi náà gbẹ̀ni lọ́rọ̀ kan ṣá wọ́n lé Bùtáì jáde ni lọ́jọ́ náà lọ́wọ́ lè jáde ni káàkiri Talon president Kútọ́nù lọ́wọ́ ló máa wà pẹ̀lú ọ̀gbẹ́ni yẹn ń gbó ṣe dáadáa oh my God ó pọ̀ jù nígbà tó máa kúrò lórí oyè ló bá ní àwọn Fúlàní bá lọ bá pé nígbà tó fẹ́ kúrò lórí oyè sìn ọ̀gbẹ́ni gbogbo tó wà ní Kútọ́nù yìí yìí kó máa gbogbo Nàìjíríà ìlú náà bá gbágo ó kú Talon òun fẹ́ wá gbé Sunday Igboho ìyẹn bá ní kí ló ṣe lè wá gbé o bí yẹn ṣe gbágo jùlẹ̀ ló bá pe òòṣà bó ṣe pè kò tẹ̀ fún ma gbọ́ pé bí a pè kọ̀ọ̀kan bọ̀ bó ṣe pè pé wọ́n ti pè wọ́n pé wọ́n fẹ́ gbé ẹmọ kan tí Talon ṣe Talon wá dọ́gbọ́ ọlọ́pàá tó wà nílé ẹ̀
ẹ̀ tí láwọn kan ta àwọn kan wà lẹ́nu step bó ṣe gbọ́ báyìí ṣe ló wọlé lọ ṣe ló lọ wáṣọ ló bá ní òun fẹ́ lọ ṣe exercise tẹ bá kún máa gbé mi kẹ máa bọ̀ kẹ wá gbé mi ṣe mọ̀ yí pé bó ṣe jáde báyìí ṣe ṣíìtì báyìí ní igi ẹ̀yẹn ní ìròbí ayé ní 100 feet wọ́n lè yí tó pọ̀ jù ìgbòho nílùú tí wọ́n bí sí ọ̀ṣà ìgbò ẹni tó náà fẹ́ lọ ṣe exercise ó padà sínú ilé ni nígbà tó lè tó pọ̀ jù so àmọ́ yìí kan ta ní òun lọ̀rọ̀ lọ́gbẹ̀ẹ́ nìyẹn. àní àwọn àti Gani Adams wá ń kọ́ ṣó yẹ kí wọ́n máa bára wọn jà. ó gbìyànjú torí nígbà tí ọ̀rọ̀ ẹ̀ ń ṣẹlẹ̀ ń jọ sí tẹ́bárọ́tì ìgbà kan ni wọ́n àtàkì lórí Lagos Ibadan express ọjọ́ yẹn ló lọ sọ́dọ̀ Gani Adams àwọn brothers ló ṣe meeting tí wọ́n bá Gani Adams sọ̀rọ̀ pé torí ìgbé tí Gani Adams ń kígbe pé kí wọ́n ti pè pé kò sọ fóun ó kàn ń ṣe tiẹ̀ lọ ó kàn máa ń dárúkọ òun ni pé òun náà mọ̀ sí ok kúkú lọ rí so on his way to lay Gani Adams ni àwọn DSS fi àtàkì ẹ̀ nígbà tá a ṣe lọ yóò yìí sọ àṣírí kan fún wa náwọn Yorùbá kí ló dé máa ń tara wa náà nínú wa ọmọ Yorùbá náà ló fẹ́ tàn jọ́nà lọ́wọ́ tọ́lọ́wọ́ bá fún wọn ṣe nígbà tó jẹ́ Gani Adams ńkọ́ amọ̀kùn tó ṣẹlẹ̀ tábà wo táàbù lọ́sọ̀ lórí afẹ́fẹ́ ó ṣẹ̀ dá. àwọn kan wà nígbà kan tí wọ́n ní ó túbọ̀ bu pẹtiróòlù sínú wàhálà tó wà láàrin olóyè Sunday Igboho àti Gani Adams wọ́n ní ẹnìkan ló pe Gani Adams lọ́dún náà lọ́hùn ọdún tó wá tí wọ́n jọ bá wọn sọ ìtakùrọ̀sọ láàrin èèyàn méjì tó wà ní pé wọ́n gbé sórí afẹ́fẹ́ tí wọ́n gbé káàkiri owó kan tó sì dáńjọ́ náà orúkọ bí Banjo wà ń bẹ̀ ṣé ẹ̀yin ni Banjo tó sọ ní àbúrò jẹ́ gan. èmi nínú ìbáyé tí wọ́n sọ. ẹ bá Gani Adams sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni nípa Sunday Igboho. bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí. bẹ́ẹ̀ ni jẹ́ gan. Sunday ti kọrin tán àti ìgbàlẹ̀ baba ní lọ́wọ́ ẹni àjọ ní Yorùbá ni ní ọjọ́ yẹn rálì tí wọ́n lọ ṣe ní Èkìtì tó dá gbogbo wàhálà yìí lẹ̀ fún gbàdé mo dẹ̀ máa ń sọ lẹ́yìn bàbá wọn lọ́wọ́ a lè fi Abíọ́lá gba lẹ́gbẹ̀ẹ́ kò sí pọlitíṣà tó ṣe báyìí kóòrè jáde láì pé ṣe náà fún wọn lówó láàrin ẹni mo wá rí tí èròyìn pọ̀ mo wá gbé aago mo wá pe Gani Adams nígbà tí máa pè é mi kọ́kọ́ ni mo wà ń bẹ̀ àwọn èèyàn mo wà ń bẹ̀ ẹni tó dẹ̀ rìkọ́ọ̀dù ti jáde níta pé òun lòún rìkọ́ọ̀dù àwọn jáde ẹ̀yin kọ́lẹ̀ gbé ọdún síta òkè mo ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó rìkọ́ọ̀dù ó ti jáde síta pé kọ́ fi nínú bàjẹ́lẹ̀ o Gani Olúṣesí èmi ni mo rìkọ́ọ̀dù torí náà ẹfẹ̀ gbọ́n òun lẹ̀ tí wọ́n mọ̀ ṣàgámù náà lòun náà ẹfẹ̀ gbọ́n mi lẹ̀ nígbà tí Gani Adams bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wà lórí rìkọ́ọ̀dù Gani Adams ń sọ wípé Mr. Banjo ẹ má bá ọmọ Ìgbòho yẹn ṣe o mo wá wò pé kí ló dé ló bá ní òun kàn ní kúrò nínú òun ló pa Bọ́lá Ìgbòho àwọn ṣọ́ọ̀ náà ìjọ yẹn wá bọ́ sí ìjọ Monday ó wá sọ pé ní ìjẹta wípé ó gba 50 million naira lọ́wọ́ chief of staff Èkó pé chief of staff Èkó kọ́ ìyẹn wá yọ 5 million naira wọ́n wá gbé 45 million naira fún òòṣà mo wá wà confused pé òòṣà kẹ báwo ló ṣe jẹ́ kẹ́mi dé mọ́kàn tó ṣẹlẹ̀ nígbà tó kó lẹ́kìtì bàbá Láfọ̀dé kó lọlé kọ́lọ́fọ̀ kẹ́ bàbá yẹn òjò ó lọlé inú àfin ló sùn sí mọ́jú from àfin to Kútọ́nù to Germany n bá pe ààrẹ Alimoru pé àti Alágbàlá ẹni tá à ń tẹ̀lé kọ́wọ́ bẹ́ẹ̀ mà ní Gani Adams sọ fún mi ṣé fífi Gani Adams lè parọ́ ni ààrẹ Alimoru bá dákẹ́ Alágbàlá ní kábíyèsí mi believe èmi kàn ní ok mo ti gbọ́ yín èmi dẹ̀ gbàgbọ́ jùlẹ̀ mo ṣàlùwàlá mo wá ń kírun ibi tí mo ti ń kírun yẹn ní aago mi ti ń dún lemọ́lemọ́lemọ́ mo láti já ìrun yẹn ni nígbà tí máa padà síbẹ̀ máa wo orí WhatsApp mi mo rí i pé wọ́n ti kọ̀nẹ́ẹ̀tì òòṣà mọ́ mi òòṣà bá ní kábíyèsí ẹgbẹ́ fídíò mo wà ní Germany mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ò gbó lọ́wọ́ èèyàn kankan mi ì chief of staff rí o mi ì dẹ̀mọ́ pa ikú Bọ́lá Ìgè ohun ọmọ ibi tí ààrẹ Gani Adams ti rí nǹkan tó ń sọ wọn á ní nǹkan tó sọ fún mi rè ní ìwà ẹni tó rìkọ́ọ̀dù sọ pé òun ti kọ́ọ̀dù láti 2020 lọ́wọ́ ẹ ti wáyé ló ti wà lọ́wọ́ wa tí ò jáde nígbà tí Gani Adams bẹ́ẹ̀ tó bọ́ sí àtúntò ẹ̀ ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní inú bí olóyè pé à ń pè fún kó tó nínú àwo
ẹni yìí tún gbọ́n omi ìsí kí lòun ṣe fún ẹ ganan ó dáa lọ́ba pè mí ìkọ́dù ìjọsí tí mi ò mọ̀ fún ìkọ́dù ọmọ ìlú sọ̀rọ̀ ìmọ̀ni olóyè ẹ̀mẹ́jà ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká túbọ̀ láti ọdún kẹrin kí ni ti wà lọ́wọ́ áwọ̀ pa olóòtú lọ́yà wọ́n ṣe ìrísí kí ni ẹja ibi tẹ́ ti gbọ́ kí ni ẹ nìyẹn. kì í ṣe pé ilẹ̀ gbé síta. èmi kọ́ mo gbé síta. èyí ti kọ́ lẹ́ rìkọ́ọ̀dù. èmi dẹ̀ kọ́ mo kọ́ rìkọ́ọ̀dù. ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́yà ló gbà jáde. ọ̀dọ̀ lọ́yà ló gbà jáde lọ́yà ló pe àwọn social media swagger ni wọ́n fọ́n síta. mo ní àwọn ọ̀rẹ́ bíbí náà kí mi lórí ọ̀rọ̀ yìí náà nígbà tó ń pè mí tó ń bí mi. ṣáájú àsìkò yẹn kí ní àjọṣepọ̀ yẹn àti Gani Adams bóò láàrin nígbà náà lọ. ìgbà yẹn mo máa ń bá wọn sọ dáadáa. mo máa ń bá wọn sọ a máa lọ sọ lórí àwọn tó ń pè àwọn ọlọ́pàá lọ́hùn tó ń pẹ̀sẹ̀ táì àbádé òmì lórí àwọn ọ̀bá lọ́pàá àgbẹ̀bàjọ kílẹ̀ ń wò tí àwọn kan ń pè àwọn ọlọ́pàá ìyẹn mo fi ní ìgbà kílẹ̀ sọ. ìbá pè ń gbà wọ́n pè bẹ́ẹ̀ ni pé tí àwọn kan ń pè àwọn ọlọ́pàá mo dẹ̀ pé ẹni tí máa pè Akílẹ̀ kí ló ń wá di gbogbo ọ̀rọ̀ yìí. So ṣe rí Ìgbòho ó gbìyànjú ìbàdí kí wọ́n bẹ̀ ẹni tí Ọlọ́run bá ti gbà fún ẹjá ká fi sílẹ̀ Ọlọ́run bá ló fi síbẹ̀ kí Ìgbòho má ti ṣeré ni gbogbo àdúgbò ló má ti dé gbogbo alamọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbé ìdórí oṣooṣù ọwọ́ kò sẹ́ni tó lè ṣe má tún fi òwe kan kò máa ní inú mi ni mo mọ̀ mi ò mọ̀ ní ọmọ ní kejì mi ẹ̀yìn kò délẹ̀ ká wà ibi ni a sì ń gbé òun lọ́ra wa Yorùbá kí ló tàbí ṣẹyẹ kan ṣo tí Ìbà àti Sunday tán bá jọ ṣẹyẹ kan ṣo gbogbo àwọn Fúlàní tó ń gbé wọn tó kù tó ń pera wọn ọ̀pọ̀lọ̀ rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ tó sì ń bẹ̀ yẹn àti pé ìkùnsínú ó fẹ́ lókìkí jù mí lọ ó fẹ́ ti bẹ́ẹ̀ jù mí lọ àti pé àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rọ̀ ẹgbẹ̀dẹlẹ́rù tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó yẹ kó tún máa sọ òtítọ́ tí wọn ò sọ àwọn gan ọlọ́pẹ̀lẹ̀ ti dàgbù kìíní ìlú. ṣèbí kan ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí táwọn ọba bóyá ẹran táwọn ọba pé tó ń pè Ìgbòho tí Gani Adams wà lórí ìjókòó. ìwọ ló fẹ́ gba kíní kan bílíọ̀nù ló ń fẹ́ gbà ẹni ilé ìtọ́kùn fẹ́ ṣe nǹkan yìí lọ́fẹ̀ẹ́. ṣe ní Ìgbòho tẹ̀ ń wò yẹn bílíọ̀nìà ni ó máa sọ lórí afẹ́fẹ́ na brother is a billionaire nígbà tá a gbé ìwé tá a gbé lọ sí London tá a gbé lọ sí London ìjọ kejì àwọn kan abàdí ìfojú wa ń rí gan ni wọn fojú wa ń rí gan ìdáṣẹlẹ̀ rẹpẹtẹ láàrin wa ń bẹ ẹkẹsẹ mo ti súnmọ́ olóyè nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ṣojú lásán olóhùn mọ Ọlọ́run bá parí iná ìṣù yẹn àwa jókòó ṣùgbọ́n tó bá ti jókòó ti báyìí tó bá ti rí àwọn èèyàn ara máa ń ya gan èmi bá tẹ̀ ní ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ jókòó sí bá ní kókó lè jẹ́ àkáǹtì ní mẹ́rin tí bàbá Tinubu kó tiẹ̀ bá wa release náà àkáǹtì ní out of 14 account ó ní kábíyèsí àkáǹtì mo ṣe 14 o ó ní àkáǹtì mi tí wọ́n close àmì tí wọ́n freeze is 21 mo ní 21 ló bá pè ìyàwó ẹ̀ ló bá kẹ́yìn sí àkáǹtì mélòó ni wọ́n freeze yẹn ní 21 èyí tó wẹ̀ kéré jù ní àwọn àkáǹtì yẹn gbélé òyìnbó lè jẹ òmìnira yẹn sọ̀rọ̀ millions of naira látọdún wọn ti wá fíìsì ẹ báyìí wọn ti fíìsì láti ìgbà tán ti mú yẹn láti ìgbà tán ti mú ń kú tọdún wọn ò lè tí ì gbẹ́sẹ̀ kó bẹ́ẹ̀ up till now 21 account wọn ò gbẹ́sẹ̀ kó lórí ẹ wọn ò gbẹ́sẹ̀ kó lórí ọ̀rọ̀ Yorùbá nation ẹ̀dẹ̀mọ̀ wọ́n sì jẹ́ lówó fún tilé ẹ̀ tí wọ́n lọ bàjẹ́ lórí tí wọ́n pààyàn síbẹ̀ tó ń gbòkú lọ kí ló dé kí là ń wá kí là fẹ́ jẹ tí ò ní tán. lórí ilé ìsà ìjọba ikọ́ ló ṣe o ìjọba tó lọ. àti ìjọba Tinubu ọgbà nínú fún Tinubu lórí ilé ìsà. ìyẹn la ṣe ń bẹ bàbá pé kán jọ tó rọ lọ́hùn onílẹ̀ lọ́nà ọ̀gbẹ́ni yìí kí bílíọ̀nù àwọn jẹ ẹni tó wà ní títí bedroom apartment nílẹ̀ tó wà ní kíní ni Nìbàdàn nígbà tá a wá ṣòkú ìyá tí mo wọ rẹ̀ báyìí mo kájú kú jòkó pé Ọlọ́run ó máa ń dára o ẹ̀yin náà wá fún kú yẹn. mo wá ọ̀rọ̀ ti pọ̀ jù nígbà tá a fẹ́ pè lọ́gbọ̀ àwọn kò sí ìyá tó ṣàgbé òun lọ tó bá lọ pa yín kọ́ tó bá lọ sí mo ní àwọn náà máa wà ní ìtàn ni mo ní mo ti sọ fún yín pé ikú wa àjọkú ni àwẹ̀ wa àjọgbani mo ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ màmá àwọn ọmọ yẹn kì í tẹ́wọ́ wọ́n ṣàdúrà fún màá ti ààrẹ àgbòrò Ọlọ́run àṣẹ lọ sẹ́yìn àdẹ̀dúpẹ́ pé nǹkan kan ò ṣẹlẹ̀ níjọ́ yẹn ṣùgbọ́n mo máa ń tẹnu mọ́ kinní kan ká tó dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu tó bá pé Fúlàní tó ń gbé mú jọ yẹn á jẹ́ number 1 issue in Nigeria mi níwọ̀n nípa náà ọmọ ogun yẹn o
ṣùgbọ́n àwọn náà nìdánwò wò. ṣé níbi òkú náà sọ fẹ́ tú ok ní London àbí. níbo ìjẹ́ ẹni mo mọ òwe táwọn ìyàwó máa ń pa pé kárí níta kò dàbí kábàdì délé ìjẹ́ ẹ̀rọ ni mo mọ ìtumọ̀ ẹ̀. kárí níta kò dàbí kábàdì délé ṣé ní bá ṣe ń gbógun yá ẹ káàkiri gbogbo àwọn ọmọ olúwa wọn bẹ̀ ń gbowó wọ́n ṣe ń kí wa ẹ ṣe ń wá o adúpẹ́ fún yín o lọ́nà wa pẹ̀lú wá gbogbo nǹkan tó sọ báyìí wá ni wọ́n ń lò wọn ò lọ́tọ̀ pé ẹ̀kọ́ àdúró tiẹ̀ ẹ ti mọ̀ pé ọmọ wa ni láti Ṣakí ẹ wo bí Ṣakí ṣe rí sí Ìgbòho wọ́n mọ̀ pé wọ́n ṣe òkú níjọ́ yẹn kí ló wá kù. Mo fi àsìkò yìí bẹ ibà wọ̀lẹ́fà kóhùn kó wà ń bẹ̀ kọjọ́ kó tán àárín pọ́n méjì ló ń kó ìyàjẹ́ wọn tí ṣògbé tẹ̀lé tí ọká tẹ̀lé tí kinní kan tẹ̀lé òtítí gbogbo àwọn kinní ìwà ń tà wá láàmú gbogbo àstọ́ọ̀kù. ó lè tó wá líìkì sà ṣé kò dárín àti barú. ṣé ọ̀rọ̀ yìí àwọn dàrí wa rí o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi tí mo dára pẹ̀lú ẹ̀gbọ́n mi Láàrin Bánjọ tó jáde pé Ọ̀gbẹ́ni Bánjọ ó dúró ṣùgbọ́n forúkọ mi sí kóòtù tó ń fẹ́ gbé Ìgbòho lọ orúkọ mi wà bẹ́ẹ̀ tí ọ̀gbẹ́ni kan jáde tó kà mo kàn ń rẹ́rìn ni ẹ̀gbọ́n mi dẹ̀ pé wọ́n pé kí ni gbogbo eléyìí àbúrò tí lóun kọ́ lòun rìkọ́ọ̀dù yes ohun ẹ̀lẹ́ ń gbọ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n kò mọ̀ pé tó wà lẹ́gbẹ̀ẹ́ òun rìkọ́ọ̀dù kí wá ní gbogbo ìbáṣàdé lọ́jọ́ orúkọ mi kúrò àdẹ̀túgbọ́ fọlọ́run àwa Nàìjíríà lẹ́nu sí. ṣùgbọ́n kílẹ̀ Yorùbá lè bá tùbà kó lè bá tùṣẹ́ iṣẹ́ tẹ ní fún náà ni pé kí wọ́n ṣe kọ́ni kájọ́ ká ṣe ẹyẹ kan ṣoṣo àgbẹjọ́ la fi ń sọ̀yà mo ti sọ́lẹ̀ kan yẹn owó kan ò gbé ìdórí òṣìṣọ́ ṣé tí èèyàn bá ń balẹ̀ sọ́lẹ̀ ṣẹ́gbàlẹ̀ kò lè ṣe ẹ̀ kọ́jọ́ ká ṣe ẹyẹ kan ṣoṣo torí nǹkan tá a fi ń ṣeré yìí ẹyẹ ẹwọ́ kan tó ṣe é sìn wọ́n yọ èsì kúrò nínú subject ní school mo rántí wọ́n yọ èsì kò bẹ̀ ẹ àwọn pípì yìí akọ̀sọ́ pé wọn kàwé ni wọ́n mọ ibi tó ń lọ àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn adẹ̀ ń pẹ́ Fúlàní ìsìn wọn ṣọmọ lùwà ibo àná ti wá Niger Chad àti kí lórúkọ ìlú yìí lọ́nà ti wá ṣẹ́rí ó máa ń dàbẹ́ ni pé tí n bá sọ̀rọ̀ bá lẹ́ẹ̀kọ̀kan ó máa ń dàbẹ́ pé mo ń fi Ṣàgámù mi fọ́ Ṣàgámù sí lọ́nà ṣàṣe Haúsá ṣèwé fún wa ní Ṣàgámù ni Ṣàgámù ìbáyín o Ṣàgámù lè kéré o ṣùgbọ́n ọkọ̀ tó ń gbénú ẹ̀ bí èèyàn bá tẹ́rí sí kò ní ṣe orí ọ̀mọ́ láyé wàláì wọ́n lé àwọn Haúsá yìí kí ló dẹ̀ fàjà inú ọ̀ṣọ́ òun náà fi lọ sọ̀rọ̀ nígbà tó òun ni wọ́n lọ sọ̀rọ̀ ní Sábó ni obìnrin wọn bá wo orò bí wọ́n láti ṣẹlẹ̀ nìyẹn lẹ́nu Ọlọ́run ọba wọn ó gbé èdè Ṣàgámù mo ti bá sọ̀rọ̀ rí dáadáa ilé iṣẹ́ náà olùsáwá